Hello, 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 hello. Hello, my people. Hello, everyone. Greetings from this side. Mommy, the baby's looking. Hello, 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 lolo. Mo kí gbogbo wa o. A kú dédé wòyí o. Today is the 30th of October 2024. Adúpẹ́ fọ́lọ́run ọba Elédùmarè tó jẹ́ ká rí oṣù yìí parí láyọ̀ àtàlàáfíà. Olúwa ṣeun o. Elédùmarè ṣeun o. Ẹ rí mi pé special office ni mo wà yìí. Ọ̀dọ̀ Mọ́mì D ni mo wà. Mọ́mì D, my one and only Mọ́mì D, Mọ́mì Darlington. Ọ̀dọ̀ wọn ni mo wà, wọn náà host mi. So she's been so wonderful. She's a wonderful grandma. Tí irun wọn bá pọ̀ báyìí ní ìjọ wa Celestia Mímọ látọ̀run wá. Àwọn ilé wọ̀nyí ìfẹ́ àárọ̀ ni wọ́n ń lò. Ìfẹ́ àárọ̀ tá fi gbéjọ mímọ́ kalẹ̀, òun ni wọ́n ń lò. Ó dàbí para wọn ni mo ti kọ́ kinní yẹn. Everybody around me must be happy. Every single person around me must be happy. Kí là ń jẹ tí kì í tán àfọlọ́ Ọlọ́run? Kò sí kankan láyé yìí tí ó special nínú pé ká máa hùwà bí, ká máa hùwà ìkà. Kò sí nǹkan tó special ń bẹ. But when you do good, it's a special thing to do good. It's a wonderful thing to be nice to people. Okay, mi tag àwọn èèyàn. Ó dà, ẹ jẹ́ tag yín. Kẹ́ máa mọ̀ pé mo ti dé sórí eré o. Mo ti tag yín o. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀. Ẹ máa wọlé mọ́ràbá. Mọ́ríabá lékún mọ́ríabá. Àwọn 2 points la fẹ́ sọ lórí chit chat lálẹ́ yìí o. 2 cocoa points. And we all need to listen to it and to learn from it, because we learn every day. Ọ̀dọ̀ Mọ́mì Darlington, àwọn ni mo wà. Ní ìsọ ojú wọn létà. Kẹ́ ẹ lè mọ̀ wípé pàtàkì ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Èmi kan ṣoṣo yìí náà ni o. Ọmọ kan ṣoṣo bíi 1 million. Èmi àjàdọ̀kú tí mi gbọ́ kìjikìji, olórúkọ Elédùmarè. Tí mo fi gbogbo ẹjọ́ Mọ́mì Darlington, gbogbo nǹkan ni mo fi jọ wà bí ìmúmu. Such a wonderful, warm-hearted mama. Lájọ́ tí mo ti dé dùn léyìí, she's been spoiling me. She's been spoiling me. All spoil me too. Mi ti ẹ lè sọ. Oúnjẹ mi, in fact, kó gbé mi sínú ọpọ́n lọ wẹ̀ fún mi lókù báyìí. Kó gbé mi sínú ọpọ́n lókù báyìí. Gbogbo yìí mo kí ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ lọ́kùnrin, ẹ káàbọ̀ lóbìnrin o. Ìrìn àjò mi lọ sí ìlú ṣé King Lanisi, King Charles. Òun náà ni mo fẹ́ ṣàlàyé fún wa ní ráńpẹ́. Ohun tójú mi rí máa wí, ohun tójú mi rí máa sọ. Ẹ kúkú mọ̀ mí ọmọ yín. Ẹni bá ṣe rere fún mi màá kúkú sọ. Tó bá dẹ̀ pé kan náà tó kù ni màá ẹ̀dẹ̀ kúkú mọ̀ mí. Mo kí gbogbo yín, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ máa wọlé, ẹ máa wọlé, ẹ máa rọra. God bless you all as you are coming in. Greetings from my mommy, my one and only Mọ́mì Winfrey Darlington. Yes, so
àwọn tórúkọ wọn gbayì tórúkọ wọn gbẹ̀yẹ àwọn tá lè dárúkọ wọn láàrin ẹgbẹ́ láàrin ọgbà láàrin èrò ṣe rí pé ọmọ ò lè jọ bàbá ká máa bínú ọmọ ọlọ́mọ plẹ̀tì jọ màmá ẹ̀ jù ọmọ ò lè jọ bàbá ká máa bínú ọmọ ṣe rí ìyá yìí kó gbébi sínú ọpọ́ kó lọ wẹ̀ fún mi lókù. Mommy D, she's such a wonderful grandma to the core. Tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká sọ torí pé tó bá ṣe tó bá kù díẹ̀ náà náà tá máa gbẹ́nu gbọ̀ngbọ̀n sókè tá máa sọ náà ni. Ó yá ẹ máa bọ̀ o ẹ̀yin tèmi ẹ rí pé mo ra mi lálẹ́ yìí ó gẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Mami ẹ máa bá mi yọ fọ́lùmù yìí kúrò ní ọ̀dọ̀ wà fún àwọn ìtàfíà mi bàbá gbóhùn ara mi. So as I was saying, it's good to be good. Yes. Mommy Ìtùnú, àjọ wà nínú lẹ́sìn yìí ni o. Àjọ wà nínú ṣẹ́bà ni o. Where are you? Mommy D náà ti wọlé directly. I love my mama. Ẹ jẹ́ kí n pa àwọn sisters síbi. Ẹ kí n pa àwọn sis mi. Àwọn my rice and beans. Mẹ́rin ni wá rice beans mommy ni dòdò because àwọn no sweet lẹ́nu jù àwọn la fi ṣe dòdò èmi wá ní omi tá máa mú lé gbogbo ẹ̀ mọ́lẹ̀. Oh, Rosemary, you are welcome. Ẹ má bínú o chit-chat la ṣe o so chit-chat la ṣe o so ó máa rí bẹ́ẹ̀ o Rẹ̀mílẹ́kún jẹ́ kí pé mami Rẹ̀mílẹ́kún wọlé jẹ́ kí pé regent mi náà má mi ì tí ì rí bí ò tí ì rí náà ni Alábí àwọn tó host mi rí ọṣẹ rí àwọn tájọ wà nílùú ibi tá ti jọ gbá bùkẹ́kẹ́. Orúkọ wo ni sísítò jẹ́ lórí Facebook o ṣé Wòlíì Tútù náà ló jẹ́ náà orúkọ bùtíìkì yẹn ló jẹ́ Shalom àbí okay Halloween. Ẹ káalẹ́ wàràbẹ́rì rí mo rólé ológbò nínú kànga ìyẹn náà ni mo ní kí n múrò ìlérèfé wá fún yín nìkan tó ṣẹlẹ̀ nínú ìjọ mímọ́. Mo rí wọ́n dà lánàá níbi tó ti fi àgbò ní ọjọ́ Sunday jàre sọ́rí tó ti fi odidi àgbò tó ti fi ṣe ọpẹ́. Àwọn bàbá wa ní Olúwa náà ní o tó bá yá wọn lẹ́nìkan sọ̀rọ̀ àgbò náà gbé wọnú pẹpẹjọ torí Ọlọ́run tó bá tiẹ̀ pọ́ tiẹ̀ gbàgbò nìkan wọlé ní Ìbàdàn. Tẹ́ bá tún wá rí decoration tó fi ṣe ibi tó bá gbàgbé àgbò wọlé ẹ kúkú mọ̀ mi tí ì bá rí òótọ́ ọ̀rọ̀ lẹ̀ mi ò ní mú jáde mi ò rí kíní Halloween yìí o. Well, it is well. Mo fẹ́ àwẹ̀ ṣe we join later. Gbogbo yẹ mọ́mí mọ́mí ẹ má bínú o ṣe rí mi ṣe rí pé relaxation ni mo wà gbogbo yẹ káalẹ́ ṣe rí relaxation ṣe rí pé mo relax. Mo kí ẹ káàbọ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àánú la rí gbà tá a fi di wákàtí tá a wà yìí oore ọ̀fẹ́ dẹ̀ ni oore ọ̀fẹ́ láti ṣe rí the boss lady ṣe rí mi ṣe ráyà ṣe rí pé èmi náà ti kúrò táṣẹ́rẹ́ ṣọpẹ́ àṣopọ̀ tó yìí kọ́mú la fi bò àṣopọ̀ tó yìí kọ́mú la fi kó sọ́hùn
ẹ káalẹ́ gbogbo ẹ̀yin màmá mi lọ́tọ̀ lọ́sẹ̀ mo kí yín mo ní ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta ìlú yìí ṣáàsì ìlú Kenge ṣáàsì ni mo wà ó ti kúrò ní ìyá àṣàlẹ̀ mo wá bá wọn ṣe àjọyọ̀ ọdún ìkórè chíchà ti láṣẹ ọdún ìkórè dé oríṣiríṣi ni mo dẹ̀ ti rí oríṣiríṣi ìkórè ni mo ti rí ìta wà bẹ́ẹ̀ yìí tí a jẹ́ pé fọ́tò náà fi ránṣẹ́ sí wa ẹjọ́ torí bàbá mi mo borí yín o àyànfẹ́ olódùmarè mo rí yín sà ogbó àtọ yín o ẹ kálẹ́ ẹjọ́ torí Ọlọ́run oríṣiríṣi ló ṣẹlẹ̀ ní ìkórè ọdún yìí mi ìdẹ̀mú tó wọnú mi kejì sọ́dọ̀ mi tí mo fẹ́ bá ṣe kó fòfó yẹ kó délẹ̀ bọ́ ti tiwi délẹ̀ ẹ má wọrí máa post ẹ̀ sórí kiri àwọn kan wọ́n ní àwọn yẹn ti bì ní wọ́n ṣe dá owó sókèrè wọ́n ní wọ́n celebrate ìyá wọn àti bàbá wọn àwọn mú àlè tán pẹ́ nìkan ní spiritual mother tí ò mọ̀ yín tó wù gọ́gọ́ náà tó lack spirituality torí tí o bá wà spiritually endowed o ní gbé páálí dání kó wá máa da owó sókè báyìí kó máa dà báyìí nínú church tó bá dẹ̀ pé ògùn lẹ fi mú àwọn pípù yìí Ọlọ́run á mú yín jọkọ̀ o torí àwọn ọmọ tí wọ́n náwó yẹn tó bá dẹ̀ pé ṣe gbaná lẹ̀ ṣe fún wọn gbogbo yìí lọ́lọ́run máa mú o adákẹ́dájọ́ ni bàbá mi o bàbá dáadáa olódù ọmọ àrè bàbá dáadáa bàbá tó wà ní pẹ̀kú ọ̀run tó ní kó ní kàkùn máa ṣe bó bá ṣe wù nílé ayé ó ní ká máa hùwà bí ẹni tí aràn jẹ̀dí bá jà a máa wá bá òun níjọ kan. ok ó ti wọlé. Daddy yẹ. Tutu. I've not seen her. Adi Okay. Oh, you've seen her. Ẹ jẹ́ kọ́kọ́ fún wa ní news brief àwọn nǹkan tí mo rí ní Ìkórè ká ẹ kó tí mo èmi ọmọ yín máa kúkú sọ current affairs latest. Mr. Shepherd ni mo fẹ́ pè ní àbí Mr. Nonsensical fool àti mọ̀mọ́ wọn aláìnírònú aláìlọ́pọlọ ẹni tí ọ̀mí Ọlọ́run tó jìnnà sí. Wọ́n wá da owó báyìí tó bá yẹ pé iṣẹ́ burúkú tẹ́ ẹ ṣe ló dún lára àwọn ọmọ yẹn tí wọ́n rí oṣólẹ̀ tẹ́ ẹ ṣe bó ṣe òkè lẹ́dẹ̀ ṣe ni bóyá ọmọ ọlọ́mọ kan ni wọ́n lọ gẹ́mí ẹ̀ kúrú àbí kó jẹ́ pé jàgbà kan ni wọ́n lọ ṣe tó wá sọ pé àwọn ń pọ́n yín lé owó ìpọ́njú lẹ́ ń gbà o lágbára Ọlọ́run Olódùmarè gbogbo yín lẹ máa jẹ pàṣán ẹ máa jẹ pàṣán ẹ mú mi sí Ọlọ́run Olódù ọmọ àrè ń gbọ́ orí yín ò pé ni ẹ sọ pé ẹ ń ṣe ọpẹ́ pé ìkórè ọdún yìí o ó tún bá ayé láyé o ó bá ayé láàyè o ṣé ìyá lónìí kẹ́ wá ya wèrè ẹ̀yin ti gbàgbé wípé níbi tí ẹ̀yin ti ń fún owó ká sókè yẹn àwọn kan wà bẹ́ẹ̀ tó ká wọlé rùgbọ̀n báyìí tí wọn ò tí ì mọ̀ nǹkan tó máa jẹ ní ọjọ́ Monday tílẹ̀ ẹ̀ bá mọ́ ẹni ẹ fi ọpẹ́ fọ́lọ́run ẹ fi oore Ọlọ́run hàn ni tẹ bá rí fídíò mi kan tí mo fi oore Ọlọ́run hàn títí báyìí mo tún bẹ́ rí ìyẹn náà pè lọ́pẹ́ forí Ọlọ́run hàn nínú ayé yín mo jó dẹdẹ ijó lọ́jọ́ Sunday Ọlọ́run kọ́ lẹ̀ ná gbogbo owó yẹn fún Luciferi òun lẹ̀ ń ná fún torí owó tó bá mọ́ ẹ̀ lè ná bẹ́ẹ̀ lè má dá sókè owó tó làágùn tó ṣiṣẹ́ fún ò lè má dá sókè fídíò yẹn wà lọ́wọ́ mi mo charge the other phone ẹ fún mi ní 1 second ẹ ṣáà máa wà pẹ̀lú mi o ẹ máa wà pẹ̀lú mi mo fẹ́ ṣòfófó ìdélẹ̀ I'm a boy, it's my hobby mo gbọ́dọ̀ ṣe òfófó yẹn délẹ̀ ni màá fi hàn yín sí kẹ́ ẹ bá lè mọ̀ pé orí àwọn èèyàn ti sán ṣé mọ̀ pé ṣẹ́mi ni mò ń ṣe káàkiri
iṣẹ́ tèmi lèmi ṣe o. Láti mọ́kàn tó ṣáko padà wá sílé, gbogbo ọ̀nà ni mo fi máa gbà tí mi ò ní jẹ́ pé kí Luciferi kó rí èèyàn kọ̀ọ̀kan mú ní sàkání mi. Tá a bá tiẹ̀ tún wá sọ tìyẹn, ìyẹn tẹ̀ tún sì kéré yẹ imú mi o, ẹ má bínú o, mo fẹ́ dé kóòdù rí o. Òfófó yìí máa ṣe délẹ̀, irọ́ lẹ́pa bẹ́ẹ̀ sàsí mi kò lè ràn mí. Àṣàsí ò ràn bèbí o, kò ràn mí. Àṣàsí ò ràn ọlọ́mọ plentiful. Mo ní mo gbé fídíò yẹn sí. Òfófó ò dáa o, iṣẹ́ ńlá ni iṣẹ́ òfófó. Àbí bẹ́ẹ̀ kọ́ màámi, mo ti rí fídíò yẹn. Ẹ má bínú, mi ò yọkun ní mú, mi ò kàn ṣe bí mo ṣe máa ń ṣe nìyẹn torí mo feel irritated ni o. Ẹ jẹ́ kí n gbé fídíò yẹn jáde fún yín. Ẹ rẹ́sẹ̀ ọmọ, ẹ rí bọ́mọ ṣe mọ́ lẹ́sẹ̀, a mọ́ lẹ́sẹ̀ bí òyìnbó. Ẹ rí pé a mọ́ lẹ́sẹ̀ níbí. Ẹ jẹ́ kí n bá yín play fídíò yẹn, kí n bá yín gbé fídíò yẹn wá. Ẹ wò, ṣé ẹ rí? Ṣé ẹ rí? Ṣé ẹ rí? Ṣé ẹ ráyé? Òun náà kọ síbẹ̀ yẹn fún yín. Billy big girls storm church with millions to surprise their spiritual mother. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ta lórí ẹ̀ ò pé nínú wọn? Ṣé spiritual mother lórí ẹ̀ ò pé ni? Ẹ wò, ẹ wò bọ́ ọmọ ẹ ṣe kówó dání. Nítorí wọn kì í gba fake owó nísẹ̀lẹ̀ o. Ṣé ráyé? Ṣé rí bó ṣe gbé dání ní bẹ́ẹ̀lì níbẹ̀? Ní agbára Ọlọ́run, gbogbo ohun tẹ́ ẹ ṣe, èlìbọ̀ kúrò ń bẹ̀, awareness gbogbo ohun tẹ́ ẹ ṣe, tẹ́ fi mú owó ní bẹ́ẹ̀lì báyìí, tẹ́ fi ń dà báyìí, torí wọn kì í ná fake o, wọn kì í ná lọ kábọ̀ nísẹ̀lẹ̀ o. Gbogbo owó yẹn báyìí, church ti ṣoríire ni. Olùṣọ́ yẹn ti ọ̀nà wọn ṣẹ́rí ìyàwó, ṣẹ́rọ́kọ àti ìyàwó, ṣẹ́rí wọn, ṣẹ́ráwọn ọ̀sìnwé méjì, ṣẹ́rí. Torí tí mo bá sọ ẹ lè máa rò pé bóyá mò ń ṣàsọdùn ni. Ṣẹ́ráyé, ṣẹ́rólùṣọ́, ṣẹ́ráwọn ọmọ ọ̀dọ́, ṣẹ́rí bó ṣe kó dání ní bẹ́ẹ̀lì. Ebi ò tiẹ̀ ní kéèyàn má náwó, kò sí nǹkan tó burú ń bẹ̀. Èmi ò ní kéèyàn má náwó nínú ìkórè, torí ẹni tí kòkó ẹ̀ bá yè òun ló mọ̀ sá. Ṣùgbọ́n rú owó báyìí, Ọlọ́run ọba kò sí ìtẹ́wọ́gbà nínú ẹ̀. Òun lẹ́lòmíì ṣe máa ṣe ìkórè tán náà máa tinú ìpọ́njú bọ́ sínú ìpọ́njú nítorí pé o ti ṣe ohun tí kò yẹ kó ṣe. Àwọn kan wà nínú parish wọn níbí nìyẹn tí wọn ò mọ nǹkan tó máa jẹ ní ọjọ́ Monday yẹn, tí wọn ò mọ nǹkan tí àwọn wọn máa jẹ. Ẹ wá ignore wọn ní ọjọ́ ìkórè. Owó tẹ kó dání, ẹ wá bẹ̀rẹ̀ sí ní lavish. Èmi náà máa náwó ní ìkórè o, ẹ má ṣì mí gbọ́ o. Ṣùgbọ́n kì í ṣe kó ju owó sókè báyìí, kẹ máa dà báyìí, wọ́n wá kó dání ní bẹ́ẹ̀lì. Owó olówó làwa máa ń ná. Àwọn nǹkan tí mo mí gbà ni pé àwọn olówó tó máa ń fi jẹ̀lẹ́ńkẹ́ náwó, tí máa fi owó ba ẹ̀jẹ̀ láàrin èrò. Ẹlòmíì nígbà fẹ́ kẹ́ni kankan rí ẹni kankan ò ní rí. Torí kí ni? Màá máa fi sínú àpò ẹ̀ ni. Torí mi ò lè ná ànádànù owó. Tí mi bá dẹ̀ fi sínú àpò ẹ̀, tí bá rí pé mi ò lè fi sínú àpò ẹ̀ directly, màá máa fi sí fún ẹ ní àti ẹ̀yìn ni. Màá máa ná sí ẹ̀yìn. Nígbà tẹ́lòmíì bá parí ìkórè tán, wọ́n á lè pọ̀jù wọnú ilé ayé wọn. Báwo lè pọ̀jù ò ṣe ní wọnú ilé ayé yín? Gbogbo ohun tẹ́ ṣe nínú ìkórè kò sí ìtẹ́wọ́gbà ẹyọkan. Ẹ jẹ gbèsè lóríṣiríṣi. Kò sírú aṣọ tí mi ò tí ì rí ní ìkórè yìí lọ́dún yìí. Kò sírú aṣọ tí mi ò tí ì rí gbogbo ibi tí mo ti dé káàkiri. At least mi ò dé, mo ti dé ìkórè bí oríṣi 8 lọ́dún yìí. Kì í ṣe nílùú yìí o, káàkiri.
kò sírú àwọn aṣọ design tí mi ò rí, mo kàn máa ń wò wọ́n ni. Ṣọ́lọ́run náà ló rán pé kẹwàá máa rin ìhòhò níwájú òun. Wà á máa wo bra ọmọ obìnrin, wà á máa wo nipples méjèèjì tó máa gún àwọn bàbá yẹn lójú báyìí. Ìgbà ó lẹ máa ní káwọn bàbá máa kọ́ máa dámira nínú pẹpẹ. Má dámira. Ẹlẹ́ran ara ni wọ́n. A ní tòótọ́ ni wọ́n sọ pé ká má wọ black underwears. Ṣé yẹn wá ní pé kó wá tó wá lọ wọ fúlálẹ́ẹ̀nì window blind kó fi ṣe sùtánà kó tó wá lọ wọ nǹkan tó tó fẹ́lẹ́ kó tó wọ̀ sábẹ́. Ara yìí lè ṣe ẹ̀ṣẹ̀ nìkankan. Ìyẹn kan Ọlọ́run púpọ̀. Mo tún rí mi ìgbà o látòkè àdó o. Bá mi bá mi bàbá núnáyán ẹ sọ̀pá sí ìrẹsì mi. Ọmọ ìjọ mímọ́ ẹ ṣe bó ṣe ń ṣe. Ẹ ṣe bó ṣe gbé sílẹ̀ fún wa kó ba lè máa rí bẹ́ẹ̀ lọ. Bá mi bàbá núnáyán ọjọ́ yẹn á dalẹ̀. Ẹ kú iṣẹ́ Olúwa. Agbára dọ̀tun. Àgbélébù yìí ò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́. Àní fàmùrè àní fi so yín mọ́lẹ̀ níkẹyìn. Ilẹ̀kùn ilé ológo kò ní tì mọ́ yín lẹ́sẹ̀. Dádì mi, ẹni spirit ló sọ fún yín pé mo rí fídíò yẹn pé kẹ́ kọ́kọ́ máa ṣe ọpẹ́ kó tó gbéjẹrí mo yá máa wọlé. Bàbá mi nínú Olúwa, gbogbo ohun lẹ fi jù mí lọ ṣùgbọ́n mo pé ẹ jù Jehovah Almighty lọ. Ẹ jù mí lọ nínú ẹ̀mí. Mo kéré, mo fọwọ́ bojú níwájú yín bàbá mi ò tó wojú yín. Ṣùgbọ́n ẹ mú àwọn ọmọdé ṣìnà sá. Àwọn olùṣọ́ wẹ́wẹ́ tó ń bọ̀ lẹ́yìn yín ẹ mú wọn ṣìnà bàbá mi. Kí la ó wí, kí la ó sọ, kí lẹ̀yin ó wí, kí lèmi ó sọ. Ìjọ mímọ́ kí la ó sọ. Gbà tí bàbá bá pè wá o, pé ká ṣíwọ́ ká má bọ̀, ká wá ṣírò iṣẹ́ ọwọ́ wa. Kí ló wí? Arákùnrin mi kí lẹ ó wí? Arábìnrin. Ìjọ mímọ́ kí la sọ. Kí lèmi àti kí la fẹ́ sọ? Bàbá mi ẹ̀yin tá wò nínú pẹpẹ, mi ò tó wò yín o. Mi ò tó wò yín nínú pẹpẹ o. Hallelujah bàbá mi o. Torí pé mo láṣọ lórí kọ́. Ọmọ ọba dẹ̀ ní mi àkẹrẹ ọmọ ọba ká má rà mí dànsákì. Mo bá ṣe lè kí bàbá mi ni màá kí yín. Ṣùgbọ́n bàbá mi ẹ̀dẹ̀ mọyì àwọn ọmọ wẹ́wẹ́ tó wà lábẹ́ yín tí wọ́n rí yín ní bàbá olùtọ́sọ́nà. Bàbá mi ó kù púpọ̀ káàtó. Wọ́n gbé àgbò wọnú chọ́ọ̀chì wá. Ẹ̀dẹ̀ gbà wọlé gẹ́gẹ́ bí ọpẹ́. Màá fi hàn yín ẹ̀yin èèyàn. A sì ń sọ yẹn àti ìsọ yẹn tán. Nígbà tá tún máa wo ibi tí wọ́n dúró sí. Bí kápẹ́ẹ̀tì ní o, bí kọ́tì ní o, bí dírèpù ní o, kò sí ìtòyí. Ó jẹ́ rẹ́ẹ̀dì. Nínú ìjọ mímọ́ ìkọ́ pupa ẹ dojú ẹ̀kọ́ pẹpẹ ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ẹ̀dẹ̀ dúró síwájú ẹ̀dẹ̀ gba ọpẹ́ yẹn. Wọn ò dẹ̀ tí ìgbéjẹrí mo yá mà wọlé. Ọ̀pọ̀ nínú àwọn ọmọ yín náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ àwọn tó ń tẹ̀lé yín. Tí wọ́n rí yín ní bàbá olùtọ́ni sọ́nà. Bá mi bàbá núnáyán ṣe mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ indirectly ẹ̀yin ló bá wí. Mo dẹ̀ rántí ọjọ́ kan lánàá tí kọ́kọ́ ṣẹlẹ̀ ní Ìmẹ̀kọ tí wọ́n kíní yẹn drop wá sọ́dọ̀ mi tí mo dẹ̀ comment sí. Nígbà tí mo máa gbọ́ ẹ sọ pé olódì mi máa kú. Mo ti torí ẹ̀ mo wá láti Belgium. Mo wá bá yín ní Artist Street.
ọjọ́ tí mo máa wá èmi àti olùṣọ́ Manchester Àjàyí la jọ wá torí pé òun náà ní ìṣù pẹ̀lú yín. Bàbá mi wọ́n ní ẹ̀ sílé, mo ní màá dúró dè yín. Wọ́n pè yín, wọ́n sọ pé èèyàn dúró dè yín ní kó máa dúró dè yín. Mo mísì tírèènì mi, tíkẹ́ẹ̀tì yẹn forfeit. Mo dẹ̀ bá yín, mo ní bàbá mi, mo ní mo gbọ́ pé ẹ sọ pé olódì mi máa kú, kí ni nǹkan tí mo ṣe. Wọ́n ní ṣé wọ́n ni wọ́n ń pè ní ọlọ́mọ plenty Olúwatóyìn, mo ní bẹ́ẹ̀ ni bàbá mi, èmi ni. Wọ́n ní kí ló dé tí mo kọ́kọ́ kúkọ nípa wọn. Mo ní bàbá mi, mo ní mi kọ́kọ́ nípa yín. Mi ò sí ní ìmẹ̀kọ̀. Mi ò mọ àdúrà tẹ́ ṣe parí ẹ̀sìn. Nígbà tí ẹni driver yín kú ni àwọn èèyàn náà sọ pé bàbá dẹ̀ sọ pé ẹni tí ó bá ní èrò burúkú nínú níbi tẹ́ ẹ ti ń ṣe àdúrà yẹn, ilẹ̀ ṣàdúrà ìkẹyìn. Bóyá àdúrà èèyàn gbà mẹ́ta àbí bá kò ní kọṣá, ẹ̀yin lè ṣàṣàdúrà yẹn. Lẹ́lẹ́ni náà kó má délé. Mọ́tò yín ló lásídẹ̀ǹtì lọ́nà. Ṣùgbọ́n driver yín ló kú. Kí ni mo dẹ̀ kọ síbẹ̀? Mo ní ọmọ ló jèso àjàrà, ẹ̀bọ̀dé bàbá ló jèso àjàrà, ọmọ lẹ́yìn kan. Mi ìdẹ́ pé bóyá mo dédé gbé pòsì yẹn jáde. Torí lè náà tí mo tún sọ́nsìn. Ẹ má yẹ kó bí yín nínú o. Torí ẹ lọ́mọ bí irú mi. Ẹ̀dẹ̀ gorí obìnrin, àbẹ́ ti gorí obìnrin sẹ́yìn. Torí mo pẹ́ ti fara jìn sìn. Bàbá mi, gbogbo àwọn ẹ̀kọ́ tẹ́ ṣe nísìnyí ẹ̀ dédé ẹ̀. Ó yẹ kẹ́ ẹ máa mú ọkọ̀ tó ṣáko padà wá sílé ni. Ara mi bù máṣọ nígbà tí wọ́n gbé kinní yẹn fún mi. Ẹ jẹ́ kí n wá jáde fún yín. Fọ́tò yẹn sequence mẹ́ta ni wọ́n fi ṣe. Mo ní irọ́ ni, mo ní kinní kan. Àgbà tí wọ́n send videos, tó send fọ́tò níbi tẹ́ dúró tẹ́ ti fẹ́ gba ọpẹ́ yẹn. Wọ́n lókè àdó ni mo ní láéláé. Bàbá, nígbà tí wọ́n gbé àgbò wọnú church, wọnú sanctuary. Already ọpẹ́ tí wọ́n ń ṣe láì tí jẹ́ pé wọ́n parí ẹ̀sìn. Wọn ò gbéjere mo yá mà wọlé. Gbogbo àwọn tó dẹ̀ tẹ̀lé yín, wọ́n ní wọ́n ṣe mọ̀ tilẹ̀ máa ṣe tẹ̀tẹ̀ torí mo béèrè. Torí á béèrè kì í ṣìnà. Mo béèrè. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe máa ṣe ni, wọ́n ní but wọ́n ṣe yí àlẹ́ máa ṣe tẹ̀tẹ̀lẹ̀ before harvest. But this ó ti wá di every Sunday service. Oh my days. Ṣé mọ̀ pé àwọn ọmọ kéékèèké sìn? Gbogbo nǹkan tí wá ní pé ẹni tó kọ́kọ́ máa try ẹ̀ wò, káwa náà káwa fi ọjà tí. Gbogbo àwọn ọmọ tó tẹ̀lé yín ẹjọ́ torí Ọlọ́run bàbá mi. Ẹ̀yin ni number 3 tá a mọ̀ nísẹ̀lẹ̀. Lẹ́yìn Pastor His Eminence Reverend Pastor Friday Mobiyina Oshofa, Emmanuel Oshofa. Ó kàn bàbá Ọ̀ṣìn. Torí gbogbo àwọn tó kù wọ́n ti sùn nínú Olúwa. Ó kàn bàbá Ọ̀ṣìn number 2. Ẹ̀yin tẹ́ wá jẹ́ number 3. Ṣẹ́yìn ló yẹ kó jẹ́ pé nǹkan tẹ́ máa fi kọ́ wa nìyí bàbá mi. Torí nǹkan tẹ́ ń fi lélẹ̀ yìí. You want to have your own thing, your own way. Ẹlẹ́mìí ló sọ pé kẹ́ ṣe bẹ́ẹ̀. Bàbá mi, èmi ò rí ní ìfùgọ́ ní Pentecost, èmi ò rí ibi tí wọ́n ti ń ṣe ẹ̀sìn kẹ́yìn ọpẹ́ o. Wọ́n á ṣe ọpẹ́, wọ́n á ṣe ẹ̀sìn tán. Ọpẹ́ náà máa ń ṣe láti onígbò. Ní ìfùgọ́ ní mọ́ṣáláṣí.
Àgbẹ̀ Táwàkálítù lórúkọ mi. Salam, 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 salam. Bàbá mi. Ẹ tọ́ wa sọ́nà. Ká má bàa jẹ̀bi lọ́jọ́ ìkẹyìn. Kí aṣọ funfun tá wọ̀ yẹn kó má bàa di aṣọ èrí. Bàbá mi, nígbà tí mo sọ pé wọ́n ní mo rí wọn nínú kí ni Òkè Àdó. Mo ní ṣe bàbá nìkan ló wà lókè Àdó ni. Àfìgbà tí mo rí yín fọ́tò yín tẹ́ dúró tẹ́ fẹ́ gba ọpẹ́ yẹn. Fọ́tò àgbò yẹn náà kọ́kọ́ fi ránṣẹ́ sí mi. Mo ní èwo ta ló tún ta ní ọmọ tó tún mágbò dání. Èmi ṣe bí mo ní bó ṣe bí wọ́n fẹ́ fi ṣe ìkórè ni wípé ó wá ya fọ́tò pẹ̀lú ẹ̀. Wọ́n ní no, wọ́n ní nǹkan tó fi ṣọpẹ́ ni. Bàbá mi, wọ́n mú àgbò wọnú church láti fi ṣe ọpẹ́ ẹ̀sìn tí ìgbẹ́sìn rárá. Ṣé ẹran yẹn bí wọ́n ṣe ń mú bọ̀ wá síwájú yín níwájú pẹpẹ, wọ́n máa kọjá pẹpẹ kékeré kí àwọn àgbà tó wà níwájú, ẹ̀yin nìkan ni mo dẹ̀ rí níwájú. Anybody ò sí ń bẹ̀ pẹ̀lú yín. Gbogbo ọmọ ìjọ pátápátá ẹni kan lọ sọpẹ́ wá. Ẹ̀yin nìkan lẹ gbà. Ṣé tí ẹran yẹn tí gbọ̀nsẹ̀ bá mu, ẹ fi ẹ̀mí dá ìgbọ̀nsẹ̀ mọ́ nínú? Bá mi. Bá mi. Ògúndá kan kò tí ì tán, ó lóhun ògúndá méjì tó ṣe bí òwe o níwájú pẹpẹ. Ẹdìyẹ láṣìírí tá a sọ pé kí lórí táwọn máa gbẹ́dìyẹ níbi tèmi ti wá. Ṣe mọ̀ pé ọmọ muslim lèmi. Èmi ò dẹ̀ rí ibi tí wọ́n ti ń fi irú nǹkan bẹ́yẹ ṣe ọpẹ́ rí. Mi ò rí rí. Ẹ lè ṣe kẹ́ sọ pé wọ́n ṣe àsè, ṣùgbọ́n kẹ́ ẹ mú ẹran tí wọ́n fi okùn sí lọ́rùn wọnú parish, wọnú sanctuary lọ. Ẹ má jẹ́ kí n sọ, ẹ jẹ́ kí n dé mọ́bẹ̀ tí bá sọ ohun tó wà lórí ètè mi tó gbé sí mi létè lórí ahọ́n yẹn jáde, nǹkan abẹ́. Bàbá mi, tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi sọ̀rọ̀ yìí o, torí ẹ̀yin àgbààgbà tẹ́ wà nílùú Ọ̀wọ̀, tẹ́ jókòó tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ọwọ̀ lọ́wọ́ yín. Bàbá mi, tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi ń bá yín sọ. Ẹ bá wa ṣàtúnṣe sí ibi tí ìṣẹ̀lẹ̀ ń lọ, kò tí ì yé wa. Ẹ tún wá wo ibi tẹ́ wá gbé kínní yìí gbà. Ó ti wá ń tún káàkiri. Gbogbo àwọn followers yín, gbogbo àwọn ọmọ yín bí irú èmi yìí náà, wọ́n ṣe ọpẹ́ kan tó gbé jẹrí bóyá mà wọlé. Èmi ò bá níṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o. Mo dẹ̀ mọ̀ wípé màlẹ́kà tó sọ̀kalẹ̀ ní 1947 àti gbogbo àwọn tí wọ́n jẹ́ iṣẹ́ tí Papa Ọ̀ṣọ́fà tó fi gbé ìjọ mímọ́ kalẹ̀. Èmi ò rò pé wọ́n fún wọn nírú what do you call it, instructions yìí o tẹ́ gbé kalẹ̀ yìí o. Bàbá mi, hallelujah nínú pẹpẹ o. Mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀. Ẹ má bínú sí mi, ọmọdé ló ṣe mí o. Mo fi ẹlẹ́dàá ìyá mi àti bàbá mi lọ́rùn, mo fi bẹ̀yán, mo orúkọ ní mí o. Torí ìtẹ́sọ lọ́jọ́ sí tí mo wá bá yín ní Artin Street, tí mo pẹ́pẹ́pẹ́pẹ́ tí mo jókòó, mo tún mú perfume, mo ra perfume, expensive perfume ni mo rà wá fún yín pé kí n lè fi sọ pé mo mú nǹkan dání fún bàbá mi. Ẹ lo perfume yẹn. Ẹ sọ létí àwọn èèyàn pé perfume tèmi mú wá fún yóò wà lórí tébù bí tẹ́ jù sí. Bàbá mi, mo pè yín àbí mi ò pè yín pé bàbá mi mo fún yín ní perfume, mo fún yín tọkùn rà fún yín tọkàntọkàn, duty free ni mo ti rà.
mo dẹ̀ mọ iye tó worth. Mo ní tẹ́ ẹ bá lò ẹ fi tọrọ fún yàn, tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ fi tọrọ fún yàn ṣé kí n wá gba nǹkan mi padà. Bàbá lọ́jọ́ yẹn gbà tí mo fẹ́ kúrò, tẹ́ bá rántí dáadáa, torí nǹkan tá bá ṣe sí ọmọdé ò kì í gbàgbé. Nígbà tí mo máa kúrò lọ́dọ̀ yín, mo fẹ́ dì í lẹ́sẹ̀ mọ́, ẹ ní kí n má sún mọ́ yín. Mo ní bàbá, mo lórí ìkúnlẹ̀ ni mo wà. Mo rí mi báyìí, mo tún fi ń kọ ẹsẹ̀ yín báyìí, yẹ ẹsẹ̀ yín kúrò. Mo di ẹsẹ̀ yín mú, ẹ já ẹsẹ̀ yín gbà lọ́wọ́ mi. Bàbá mi kò dáa, ẹ wo ibi tọ́jú orí yín ti dé sí yín. Èmi àtàwọn ọmọ yín à ń pàdé. Bẹ́ẹ̀ ni èmi àtàwọn ìkan nínú àwọn ọmọ yín à ń pàdé l'Amẹ́ríkà. Ṣùgbọ́n mi ò ṣe há. Àjọyà fọ́tò àṣẹ gbogbo ẹ̀. Torí ibi tí wà gẹ́gẹ́ bí ọmọ bàbá kan, ọmọ ìyá kan nínú Kristi. Bàbá mi ò kọ yín nìkan tó yẹ kẹ́ ẹ ṣe o, ṣùgbọ́n ẹ ṣàtúnṣe. Bàbá ṣe mí lálátúnṣe. Olùjọ mímọ́ o, bàbá ṣe mí lálátúnṣe. Màmá jẹ́ báyé ènìyàn jẹ́ o bàbá nínú ìjọ rẹ̀. Màmá jẹ́ jẹ̀bi kẹ́yìn o bàbá nínú ilé rẹ̀. Bàbá mi. Nígbà tí mo wá lọ, ẹ̀sìn mi déta. Nǹkan tẹ́ máa sọ ni pé nǹkan tí mo rìkọ́ọ̀dù lọ́jọ́ yẹn, nǹkan tí mo rìkọ́ọ̀dù ńgbà tẹ́ sọ̀rọ̀ nínú ilé pé kí n parẹ́. Mi ò rìkọ́ọ̀dù yín lọ́jọ́ yẹn. Nǹkan tí mo ṣe ni pé mo ń wo tẹlifóònù mi nítorí pé time mi tí mo fi máa kúrò láti Artin Street lọ sí Victoria. Ṣé ẹ kó ṣe ni mo kàn rẹ́rìn lọ́jọ́ yẹn. Ọ̀rọ̀ ló débi ọ̀rọ̀ ni mo fi sọ̀rọ̀ yìí o. Nítòótọ́ ni mo ń wo tẹlifóònù mi lẹ́ẹ̀mẹ́wàá nínú báàgì. Time tí mo máa mú gbódẹ pàpà míìsì kìíní yẹn. Ẹ mọ̀ pé orí bench ni mo sùn sí. And it was a damn winter time. Wọ́n dẹ̀ kí tọ́ yíta ní UK. Tó bá ti dálẹ̀, wọ́n máa pa gbogbo ẹ̀. Tí ò bá sí pé wọ́n rí i pé mo míìsì kóòchì mi gan tí mo wà ń bẹ̀ ni, wọ́n lè sọ pé kí n bọ́ sójú títì. Ẹ ti dàgbà náà. Ẹ bá mi ṣàtúnṣe gbogbo bẹ̀ yẹn. Gbogbo ẹ tó bá ṣẹ̀yìn ẹ fọwọ́ wọ́nú. Ọmọdé náà ló gbọ́dọ̀ máa ṣe bákan sí bàbá ẹ̀. Ṣe bẹ́ẹ̀ ń kàdúrà Olúwa bàbá wa tí ń bẹ lọ́run. Bàbá mi. Èyí tẹ́ fi ṣẹ̀mí ẹlẹ́dàá mi lọ́jọ́ yẹn nìyẹn. Nǹkan méjì yẹn. Ṣùgbọ́n mo gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Nǹkan tó fà tí mo fi sọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí ni pé ọ̀rọ̀ tí mo ń sọ yìí nísìnyí ó tún lè bí nǹkan míì tí n bá gbọ́ pé ẹ tún sọ pé ẹ máa ṣe kankan fún mi, àbí tí mo bá rí yín lójú àlá mi máa fẹjọ́ yín sùn àwọn tó bí mi torí mo lókun dì í. Torí gbogbo èèyàn sọ pé bàbá nínú náà burú, bàbá nínú náà burú, bàbá nínú náà ò kì í dárí jiyàn. Báwo lẹ ṣe máa sọ pé ẹ kì í dárí jiyàn? Ẹ dẹ̀ ka bàbá wa tí ń bẹ lọ́run. That is the reason why the Lord's Prayer ẹ̀ lérí bí kí n bá wọ kà ní the same time bó ṣe ń kà nínú church. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Máa fi tìrẹ̀lẹ̀ kà ní. Kí Ọlọ́run lè rí ọkàn mi bó ṣe ṣípayá. Tí bá di dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí máa sọ pé Olúwa fún mi ní ẹ̀mí ìdáríjì. Kí n lè dáríjì àwọn tó bá ṣẹ̀ mí lọ́rọ̀, lérò, níṣe. Kí n lè dáríjì wọn tọkàn, tara, tẹ̀mí, tẹlẹ́dà mi. Tí bá rí lójú oorun máa fẹjọ́ yín súnlé o. Ẹ̀yin náà kú mọ̀ pé abẹ́rẹ́ mi lókun dì. Ọmọ ọba ìṣeré ọlọ́fin mo lè ní mi, àwórì ní mi pọ́nbélé. Awóráwo lè mi pẹ̀lú yín. Torí ẹ máa ń sọ pé ẹ lẹ́mi dáríjì. How can you be saying that, bàbá mi?
pẹ̀lẹ́ mi dáríjì ẹ dẹ̀ fẹ́ kí bàbá tó wà lókè yẹn kó dáríjì yín ẹ dẹ̀ ṣe nǹkan tí kò dá nínú ilé ẹ̀ ẹ tó bá òǹkó sọ pé inú mi gbọ̀rọ̀ o ẹni tó gbénú mi ó ju gbogbo àgbáyé lọ òràn ọmọ níṣẹ́ fàyàtì òràn ọmọ níṣẹ́ má fi òjò sí lọ́kàn ó ní a fún mi ní ẹ̀mí ìgboyà bẹ́ẹ̀ ni ó lóun ta òróró sí mi ní orí láti inú oyún lòun ti yọ mí sọ́tọ̀ fún ṣẹ́hùn ṣẹlẹ́kọ́ ni mo ti di kìrìsìtẹ́nì o inú yàrá mi mo ti di kìrìsìtẹ́nì kí tó ṣe wà lọ join church ṣẹlẹ́dẹ̀kọ́ ni mo ti kọ́kọ́ ṣe ìrìbọmi àkọ́kọ́ Ọlọ́run ló ní kí n má jẹ mẹ́ pàápàá ìrìbọmi gbogbo ibi tí mo bá ti lọ́nà máa ní mo gbọ́dọ̀ darapọ̀ mọ́ mo gbọ́dọ̀ ṣe ìrìbọmi nítorí pé a rí ọwọ́ Ọlọ́run níbẹ̀ ni ẹ̀dùn àwòwò afẹ́ paná yẹn á kú tọmọtọmọ ṣe mọ̀ pé Ọlọ́run fi ilé ayé Ṣàgàrí ó fi dára burúkú ó fi dára tóhùn ó fi dára bíi ti Jóòbù wọ́n sọ pé gbogbo nǹkan kó lọ Jóòbù ní Ọlọ́run dá padà nílọ́po ìlọ́po ẹjọ́ ṣé gbogbo àwọn nǹkan tó níyẹn ṣó lè dàgbà tó gbogbo àwọn tó ti parẹ́ gbogbo àwọn ọmọ tó ṣẹ̀ bí wọ̀nyẹn ṣó lè dàgbà níjọ́ kan náà kọjá tó bẹ́ẹ̀ bá mi I love you that is why I'm saying this mo bá yín sọ̀rọ̀ bàbá tó pọ̀ mí sínú ìyá mi àgbà ti dé ẹyọgun jà ẹyọgun mi kò ní nídìí ẹ wákàtí yìí ló yẹ kẹ́ súnmọ́ Ọlọ́run jù kẹ́ ṣe kí ni kẹ́ bọ́ Ọlọ́run lájà súnmọ́ Ọlọ́run o bàbá mi kò lè súnmọ́ o ó fẹ́ràn rẹ̀ olùsífèrè ló mú yapa wá ẹ dágbére fúnnú burúkú yìí kẹ́ lè mọ̀ bọ́lúwa ṣe fẹ́ yín ẹ̀bẹ̀lẹ̀ dá yín lájà ẹ̀bẹ̀lẹ̀ dá yín lájà kẹ́ lè rójú rere rẹ̀ ẹni bá ní kí n kú àkú tọmọtọmọ gbogbo ọmọ ẹ̀ ló máa gbé sí ẹni bá kó fẹ́ nawọ́ sí àwọn èso gbogbo nǹkan tó bá ní ló máa rẹ̀ dànù lórí èyí tí mo sọ lálẹ́ yìí àṣẹ ọ̀run gùn àṣẹ Elédùmarè torí pé àṣẹ la fi dá ayé àṣẹ la fi dá ọ̀run àṣẹ la fi dá omi la fi pín omi odò àti omi òkè la fi pín níyà àṣẹ ni rí fi ń sẹ̀ àṣẹ ni mo ní ò dá lábàá mo pa láṣẹ ni torí pé ọmọ aláṣẹ ni mí ẹni bá pẹ́ lè tí mo sọ lálẹ́ yìí òun fẹ́ torí òun fẹ́ máa kan ó máa ṣe gún agbínú báyìí lé gbíngbín ọ̀rọ̀ hunhun báyìí inú ẹlẹ́dẹ̀ ló ń gbé ṣe rí pé mi náà ti ń pọ̀fọ̀ mo kọ́ lórí Yorùbá fíìmù ni ó pọ̀ lórí mi bàjẹ́. nígbà tẹ́yìn tẹ́ jẹ́ bàbá wa tẹ́ ní màlẹ́kà kan ló ní pé kẹ́ máa ṣiṣẹ́ ìránṣẹ́ tiyín bẹ́ẹ̀ so màlẹ́kà tó rán bàbá Ọ̀ṣọ́fà òpùrọ́ ni màlẹ́kà tó fún bàbá Ọ̀ṣọ́fà ní guidelines òpùrọ́ ni màlẹ́kà tí ń ṣẹ̀ wá dìde pé kẹ́ máa gba ọpẹ́ kó tó di pé ẹ máa gbéjẹrí mo yá mà wọlé ẹ tún wá ṣèyẹn náà tán kí ló tún wá dé tó jẹ́ pé aṣọ rẹ́ẹ̀dì bó ni kìíní yìí wá ooo yéé màá rí bẹ́ẹ̀ ṣe pé kò lè jọ màá rí ṣe bẹ́ẹ̀ mi ni màá rántí mo ti rántí màá lọ mú jáde sìn nípa pàpà ẹ má bínú ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi torí ó máa ń dùn mí tí àwọn ènìyàn tí mo nífẹ̀ẹ́ sí tí mo dẹ̀ ń wò wọ́n tó jẹ́ pé ó yẹ kí wọ́n jẹ́ àwòkọ́ṣe tó bá jẹ́ pé àwọn ni wọ́n mú wa ṣìnà. It's a sad story. It's a very, very sad story. Mo ń bọ̀, mo wà
gbogbo ẹ̀ ni màá gbé jáde fún yín sìn. Jẹ́ kí n lọ sí gálárì mi. Má bínú o, holiday ni mo wà lọ́dọ̀ mọ́mí dì. Ẹ jẹ́ kí n fojú mọ́mí dì hàn. Ẹ wò mọ́mí ni. Ẹ jẹ́ ká bọ́ sí ẹgbójú sí bíjà. Ẹ jẹ́ kó rí yín náà. Ọmọ ẹ̀lẹ̀ tó fine. Kò sí ìkankan jàre màámi. Ẹ wo bí àwọn náà ó sì mi. Àwọn náà ó sì mi bẹ́ẹ̀ ni. Ikú kọ̀ọ̀kan kì í pẹ̀ta lórí jùrọ. Kò sí wàhálà. Èmi ò mọ̀ pé nǹkan anything special wà ń bẹ̀ o. Ẹ má bínú o. Gbogbo bí mo ṣe sọ̀rọ̀ ni màmá gúnra mọ́lẹ̀ ni wọ́n ń ṣẹ́jú ni wọ́n ń ṣẹ́mú sí mi pé kí n stop ọ̀rọ̀ tí mò ń sọ. Èmi ò dẹ̀ pé nǹkan sáìtàn fún mi nìyẹn. Ẹ wo agbo náà rèé. Bọ́n kọ́kọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi ni. Ṣé rí? Wọ́n kọ́kọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi ni. Mo ní irú nọ́sẹ̀sì wo. Mo ní kí leléyìí. Mo ní ibo ni eléyìí. Wọ́n ní Òkè Àdó. Mo ní láéláé. Mo ní láéláé ṣe rí. Ṣẹ́rí Mr. Agbo. Eléyìí tí ó wá ṣe kí ni tó wá dùn mí jù bẹ́ẹ̀ ni decoration yìí. Ẹ wo ibi tí wọ́n dúró sí carpet yẹn. Ẹ wo ibi tó wà. Ẹ wo red. Ẹ wo bí red ṣe fèsì pẹpẹ. Ẹ ṣáà rí àwọn èèyàn náà ru gbogbo ẹrù ọpẹ́ sórí yẹn. Wọn ò tí ì kéje rí mo yá mà wọlé o. Ẹ wo Mr. Agbo tó wá fi ṣe ọpẹ́. Ọlọ́run ló ti ẹ̀ ṣàánú yẹn tó jẹ́ pé kọjá kó jáde nínú ìyẹ́ ẹ̀kọ́ tó mú jáde. Ṣé ẹrẹ́ ni tó mú dání? Ṣé rí bó ṣe dókun ẹ̀ mú nínú chọ́ọ̀chì? Àbẹ́ṣàrí kápẹ́ẹ̀tì. Ọya ẹ jẹ́ kí n lọ wá. Ṣé rí bó ṣe sẹ́ẹ̀dì ẹ̀ síbi nìyẹn. Ṣé rí bàbá nìyẹn. Àwọn náà dúró tó gba ọpẹ́ ìkórè before the something. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ má bínú o, èmi ò mọ̀ pé editing o. Màmá mọ̀ pé mi fẹ́ ṣe program ọmọ bí kò ṣe tọ̀dọ̀ mi náà wọlé bá mi lẹ́nu ẹ̀. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ wá jọ torí Ọlọ́run ọ̀rọ̀ yìí ò kọ màmá Darlington o. Èmi Olúwatóyìn and we are not of the same Darlington o. Torí àwọn èèyàn ti rò pé bóyá ìyá ọkọ mi ni wọ́n. Darlington tèmi yàtọ̀. Orúkọ ló kọ̀ pa. Ó ti sọ pé gbọ́dọ̀ sanwó orúkọ yẹn. Bàbá ní mo gbọ́dọ̀ sanwó orúkọ yẹn tí mò ń jẹ́ yẹn. So orúkọ ló kọ̀ papọ̀ o. Àtọ́rí pé orúkọ papọ̀ yẹn she loves me so dearly. So òun náà láti sọ ní eréfé yẹn. Ẹ̀yin onísùtánà àràǹbarà. Ẹ jẹ́ ká máa ṣọ́ra o. Àní pé ká máa múra dáadáa, àní ká máa fine, àní ká máa ṣe kiri. Ṣé wá rí àwọn makeup ọ̀ràn tá à ń lò gbogbo aṣọ amúmẹ́sẹ̀ ńgbẹ̀bà. Ẹ ti mọ̀ pé ẹ máa làágùn now, it's a normal thing. Èyàn ò lè jókòó máa làágùn. Ṣé ẹ rí ijó tí mò ń jó ń bẹ̀ yẹn? Ó dùn mí gan lọ́jọ́ Sunday. Inú pẹpẹ ni inú choir store ni mo wà throughout. Ṣùgbọ́n mo jó dẹdẹ sí Jésù lọ́rùn. Nǹkan tèmi mọ̀ tọ́ lọ́hùn nífẹ̀ẹ́ sí ni ọpẹ́. Mo jó títí báyìí mo tún bẹ́rí fún pé yé tiẹ̀ tó bẹ́ẹ̀ níwájú mi torí ohun tó ṣe nínú ilé ayé mi lọ́dún yìí. Ó yẹ kí n dúpẹ́ lémi ṣe mọ́pẹ́ wá ara sán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé mi lọ ó ṣe kí mo ṣe mọ́pẹ́ wá. Wọ́n try ṣùgbọ́n Ọlọ́run sọ fún wọn wípé wọ́n kóra wọn jọ lọ́nà kan ṣùgbọ́n Olúwa mi ṣá wọn sí wẹ́wẹ́. Màlẹ́kà Ọlọ́run ó yọ kùmọ̀ yọ gbóngbó ó yọ àdá tì wọ́n
wọ́n ṣubú wọn ò lè dìde mọ́. Hallelujah. Lórí iṣẹ́ ìránṣẹ́ yìí náà ni o. Ọwọ́ àwọn bàbá, ọwọ́ àwọn olùṣọ́, ọwọ́ àwọn prọfẹ̀tì, ọwọ́ àwọn kìíní yìí náà ni o. Ẹ jẹ́ yà gbéjẹ́ forí torí iṣẹ́ ìránṣẹ́ mi, ìránṣẹ́ kan ò jí ìránṣẹ́ kan lọ́wọ́. Oníkálùkù máa sọ ẹni tó ti ẹni. Ẹ̀sìn ìyá ò gbọ́mọlà, ẹ̀sìn bàbá ò gbọ́mọlà. Bó ojú olùṣọ́ mi ò ní kí n máa fún ẹ ní tiẹ̀ tó bá ṣe nǹkan tí kò dá. Tèmi náà bá ṣe nǹkan tí kò dá sọ fún mi. Comes to the kókó of the point of the matter kí n tó kúrò níbí báyìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, torí mi àti mo ti fẹ́ lo 1 hour. Ẹ jẹ́ kí n sọ mọ́ nǹkan tí mo fẹ́ sọ. Mo sì máa gbé jáde as a private the only program. Mo sì máa gbé yẹn, mo sì máa ṣe jáde bẹ́ẹ̀. Mo ti yẹ ká kọ́kọ́ ká fi ṣe wẹ́ẹ̀tì ẹ̀ kí n tó lọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Èmi àti olùṣọ́ kan a jọ argue ọ̀rọ̀ yìí, and he tagged me as a pagan in Celestial Church of Christ, which I give glory to Jehovah Almighty for his calling me that name, saying that this kind of thing could come out of my mouth. I'm one of the people that bastardized Celestial. Omi jábọ́ lójú mi, ṣùgbọ́n mo fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Torí pé mo mọ̀ pé nǹkan tí mo sọ, nǹkan tó right ni. Ẹ jọ̀ọ́ ní Celestial Church of Christ, ní ọjọ́ ìkórè, tí a bá pe àwọn èèyàn lóríṣiríṣi kí wọ́n wá, ẹni tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ Muslim ni wọ́n ńkọ́ tí wọ́n dẹ̀ wá, àbí àwọn tá a ní lọ́rẹ̀ẹ́ tó jẹ́ kérúbù. Ẹ má ṣì mí gbọ́ o. I'm against select kérúbù and seraphim, because it was a message given to Baba Fatusi, Baba Amos Fatusi, the HOD of UK and Northern Ireland. Wípé kán gbé sọjí kalẹ̀ fún gbogbo church aláṣọ funfun. He contacted my cousin Esther Ajayi. You might not know, she's my cousin by blood. We are from the same family, from my father's loin. The Baba Fatusi HOD called attention of Esther Ajayi. Then he was still here that Baikasa, Baikawodi, báwo la ṣe lè jọ ṣe tá máa fi gbé ìsọjí ìkalẹ̀. Kó pé àwọn aládùúrà náà sí gbogbo àwọn denomination tó bá ṣá ti wọ aṣọ funfun. Kó gba àdúrà yẹn fún gbogbo ìjọ aláṣọ funfun àti Nigeria. I know about it very, very much and very, very well. Ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀. It's supposed to be just a one-time program. Tó bá dẹ̀ máa jẹ́ pé nǹkan tó máa continue ni, not that she will be the one. Torí nǹkan tí mo sọ nìyẹn, tó ti torí ẹ̀ tó sún ata sórí. She will not be the one to be catering for everything. Then she's the one that is getting the whole lot of blessing. I have nothing against her. She is my cousin. But tó bá ń wá fà, ó máa ń wá òfò, ó máa ń rí òfò, ọmọ ṣẹlẹ̀ gbádùn ìfà. She was allowed to cater for everything. Until date, everywhere she goes, she's taking charge of everything. Ẹ wá ní kọ́wọ́ ẹ̀ má máa lọ sókè. Kọ́wọ́ ẹ̀ má máa lọ sókè. Ọlọ́mọ búburú lè lè fẹ́kùn pàjẹ́. Èmi pẹ̀lú ẹ̀ àtijọ́ jókòó wọ́n náà wọ́n báyìí kájọ sọ̀rọ̀. But we know each other. Nígbà the very first one tó ṣe ní kí lórúkọ ẹ̀ tí ń jẹ́ ní bíbáyìí ní UK bíbáyìí. Nígbà tó déwájú mi báyìí,
ó kóra ṣì ojú èmi pẹ̀lú ẹ̀ṣẹ̀ mẹ́rin ẹ̀jẹ̀ yẹn rùn ẹ̀mí yẹn àwa méjèèjì wò mo dẹ̀ sọ pé hallelujah òun náà dẹ̀ sọ pé hallelujah. She's my baby sister. I senior her, but I give her respect. And I'm sure she gives me mine. Mo wá sọ wípé ẹni yẹn sọ pé àbúrò òun wà ní UK ń bí báyìí. Mo ní mo ń bọ̀ ní bí báyìí pé parish wo ni àbúrò ẹ lọ. Ó wá sọ pé àná àbúrò òun pé Muslim ló fẹ́. Mo wá sọ mo ní ìyẹn ò matter now. She can come, but she said, but tó bá wá síbí, àwọn jọ máa lọ sí Elephant and Castle. Mo ní ìyẹn ò kì í ṣe complete Muslim now. Mo sì fi ń bá ṣeré o. Because I love this person so dearly. But for calling me a pagan, not directly, but, you know, tó bá kọ̀ọ̀kan ránṣẹ́ síyàn. Pé èmi náà fẹ́ wà lára àwọn tó bastardize. Kí la bá débẹ̀ mo ní kí lorúkọ ẹ̀? Ó dárúkọ ẹ̀ fún mi. Gbà tó kàn jẹ́ pé orúkọ kékeré ló kọ fún mi, mi ò dẹ̀ go further. That means that he doesn't want me to go further. But àwa wọnú ọ̀rọ̀ church lọ pé Muslim ni ọkọ ẹ̀. Mo ní yẹn ò kìí ṣe kiri náà. Mo ṣe bó lẹ pé ẹjẹ lọ sí Elephant and Castle tẹ bá wà ní around ẹ. Mo ní bóyá mo lè pàdé ẹ̀ ní Ìkórè kí n má mọ̀. Mo ní let me see her picture. That is me for you. Tí bá báyọ̀ ṣe máa ń nà tán ni. Ṣùgbọ́n màá yẹ kó fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ fúnra rẹ̀. Mo máa nà tán fún ẹ. When it comes to ọ̀rọ̀ church. Mo ní tó bá yẹ kó bá wa kó àwọn alásàlátù wá. Ariwo ọpẹ́ wa fi pọ̀ sí ni àfijọ́ àfiṣekede. Ó ní what do you mean? Mo ní mo lórí àsàlátù ya payaski tó bá ti pọ̀ báyà máa forí gbé wọn wálé a máa fi yẹ wọn sí káwọn náà lè mọ̀ pé I appreciate their coming. Mo ní ìfù kérúbù mo tí kérúbù náà bá dé mo ní bá ṣe máa kọrin kérúbù fún wọn nìyẹn láti fi yẹ wọn sí kó má fi left out. Torí bẹ́ẹ̀ mi ṣe bá nínú sẹ̀lẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ mi ṣe bá mi ò mọ̀ bóyá mo ti ṣe bẹ́ẹ̀ kébi tó kọ́ má máa ṣe bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ but èmi ò rí nǹkan tó bàjẹ́ nínú orin. Pé àwọn denomination mi wá a dẹ̀ forí yẹ wọn sí a fi orin tí wọ́n kọ tí wọ́n a fi yẹ wọn sí kó bá lè rí pé ìkan náà ni wá. Ẹ jọ̀ọ́ ẹ tó bá rí pé nǹkan tí mo sọ yìí ò dá mo ti ẹ má bínú mo ti gbàgbé pé mo ti kó gbogbo isi fashion ẹ má bínú mi ò rí yín mo ṣe gbé kíní comment mo ṣe dá padà ní ẹ má bínú gbogbo ẹ̀yin èèyàn. You should have called me now PA pé mi ò dá gbogbo ẹ̀yin tí mo bá sọ̀rọ̀ lóhùn èyà ẹ má bínú isi fashion mi ò rí yín níjọ́ Sunday kí ló happen kí ló ṣẹlẹ̀. Okay o God bless you. Ó ní orí àsàlátù kẹ́ nínú church mo ní yes mo ní kí ló burú ńbẹ̀ bó ṣe ó fẹ́ kọ sínú ìwé hymn wa ni wọ́n ṣe bí tá bá fẹ́ pè wọ́n tá bá fẹ́ gbowó lọ́wọ́ wọn tá bá fẹ́ yẹ wọn sí pé àwọn náà wá mo ní a gbọ́dọ̀ kọ something na mo ní but àmọ́ bá ṣe máa ń ṣe a máa kọ́ díkọ pé àwa kìrìsìtẹ́nì ni wọ́n bá ṣe kọ mo ní ti kérúbù náà ó ní láyé I frown on that thing kìdíkọ calling me names tagging me as a pagan only I'm so disappointed this coming out of your mouth ẹ jọ̀ọ́ ṣé nǹkan tí mo sọ pé tá bá ṣèkórè a lè fi orin yẹ kérúbù sí a lè kọ orin kérúbù ká lè fi yẹ wọn sí ṣé kò kí ṣẹlẹ̀ nísẹ̀lẹ̀ ṣé kò dáa please somebody should answer me ẹ má bínú o ọdẹ ni mo wà mí lè ní kẹ́ pé wọlé o ẹ má type ẹ̀ sí bíbá yìí ni o ṣé tí àwọn alásàlátù náà bá wá tó bá wá in group ṣé ẹ lè kọrin wọn bó mọ̀ pé a bá ṣe máa ń fi ṣe tó yẹ pé orúkọ Jésù náà la máa tún fi gbẹ̀yìn gbogbo ẹ̀ ẹ jọ̀ọ́ ṣé wọn kì í ṣe nísẹ̀lẹ̀ àbẹ́mi ni mo ya tara mi àbí nǹkan tí mo ṣe is wrong before in the sight of God just as this person pained me that Olomo Plenty
as spiritual as you are, this kind of a thing coming out of your mouth, I was shocked to the bone. And this is a person that I so much cherish. Mo rí ẹ̀yin èèyàn bẹ̀rẹ̀ pẹtẹ o. Ẹ bá mi type ẹ̀. Ṣé nǹkan tí mo sọ, ṣé it's unheard of ni, or it's not done, or it's spiritually dangerous? Ṣùgbọ́n tí Muslim bá mówó sílẹ̀ fún yín, tó bá fún yín ní tẹ́ bá fún level tó bá fi nǹkan sí, ẹ gbà. Ṣùgbọ́n ẹ lè forí yẹn sí. Tí kérúbù bá wá ní Ìkórè tí mo lọ lọ́jọ́ Sunday sí, àwọn member of kérúbù tí wọ́n wà ńbẹ̀, wọ́n kéré wọ́n pọ̀ wọ́n fẹ́ tó 20. Nígbà tí wọ́n dẹ̀ fẹ́ jó, akọrin amúorin kérúbù, wọ́n dẹ̀ fi orúkọ bàbá Ọ̀ṣọ́fà, wọ́n dẹ̀ fi sí láàrin. No fi round the orin yẹn. And it was beautiful. So, kí ló fà pé you of all people? Yeah, mo dẹ̀ sọ pé yes me. Mo ní Papa Ọ̀ṣọ́fà, ibi tí mo end ọ̀rọ̀ sí ni pé mo ní Papa Ọ̀ṣọ́fà did not go against any denomination calling on God's name. Mo ní fídíò ẹ̀ wà tí Papa sọ pé gbogbo ẹ̀sìn tọlọ́run ni. Gbogbo bí tó bá ti dárúkọ Olódùmarè tọlọ́run ni. Tó ní bọ́yẹ̀ ṣe ènìyàn tó ní ká má jẹ ta, ká má jẹ po, ká má jẹ yọ̀, ká má jẹ́lé, ká má jẹ tọ̀, afẹ́ lè máa jòbù nìkan. Papa dẹ̀ sọ, wọ́n ní pé àwọn náà sọ pé káwọn má jẹ nǹkan báyìí nítorí àlàáfíà tara wọn. Àbúrò mi Ọlátọ́ṣọ̀ Matthews náà dẹ̀ máa jáde. Ó ní wọ́n ní pé kóun má jẹ tọ́kí nígbà kan. Èmi dẹ̀ kúkú láìkí tọ́kí, mo láìkí ẹ̀ ní mòóyò, mo láìkí ẹ̀ ní gírìlì. Mi ò kàn láìkí ẹ̀ ní frying one nítorí ó tètè máa ń kún ẹnu. Ó ní wọ́n ní kóun má jẹ tọ́kí nígbà kan. Ó ní because nǹkan tóun dẹ̀ láìkí jù láti máa jẹ nìyẹn. Ó ní wọ́n ní fún àǹfààní kan láti rí nǹkan kan kúrò. Ẹnìkan sọ fún pé kí n má jẹ tọ́kì. Wọ́n á ní kí n má jẹ kinní kan, wọ́n á ní kí n má jẹ kinní kan. Tí tó bá ti bá health mi lọ, tí Olúwa nílé àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, gbogbo ohun tọ́lọ́run dá tí gbogbo àgbáyé yìí pátápátá jíjẹ ni. Tó bá ti lè jẹ́ pé nǹkan tá a lè jẹ, a gbọ́dọ̀ mú ẹ̀jẹ̀ ní. Ẹ̀jẹ̀ ẹranko la gbọ́dọ̀ fi sẹ́nu. Àbí ká sọ pé àwọn kan wọ́n máa mú ní ìlú wọn lọ́hùn yẹn, wọ́n á mú, wọ́n á dry ẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní jẹ, wọ́n á sọ nǹkan tèmi mọ̀ pé ẹran tó bá ní ẹ̀jẹ̀, even gan àwọn Muslim ẹran tó bá ní ẹ̀jẹ̀ ò lè ever rí lẹ́nu wọn. Yàtọ̀ sáwọn òyìnbó yìí tó máa sọ pé rẹ̀ tọ́kàn máa gbé sáré náà ṣe pàpà tó bá ti gbóná, tó bá fi ọ̀bẹ sí báyìí, ó máa ṣẹ̀jẹ̀ ní ṣùrù. Anyway, hallelujah, God bless me, God bless you, God bless everybody. My fashion, God bless you, sir. Fashionable. It's been a long time. There was on the program me. Kò tí ẹjọ́ ẹ bá mi padà wá gbọ́ program yìí torí mo fẹ́ gbé sí ọ̀rọ̀ tí mo sọ. Bàbá Adúnáyọ̀ mo tún padà sórí ọ̀rọ̀ yín o. Ọmọ yín ni mo jẹ́ o. Ọmọ yín ni mo jẹ́ o. Nǹkan tí mo rí tó bà mí lẹ́rù òun ni mo sọ tí mi ò dẹ̀ rí bẹ́ẹ̀ rí, tí mi ò dẹ̀ rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé èmi ò gba ẹ̀sẹ̀ bẹ́ẹ̀, mi ò dẹ̀ rí bẹ́ẹ̀ ní gbogbo ibi tí mo ti ń lọ àfi ọ̀dọ̀ section tí yìí nìkan náà ni mo ti. Ẹ̀yin dẹ̀ ní number 3. Nígbà tí ẹ̀yin number 3 bá ń kọ́ wa nírúkọ bẹ́ẹ̀ yẹn, ibo ni ṣẹlẹ̀ fẹ́ dé, ibo ni ṣẹlẹ̀ fẹ́ dúró sí, ibo ni ìjọ mímọ́ fẹ́ in the next 10 years, ibo láti máa rí Celestial Church of Christ. Ojú wo tó jẹ́ ti fi wò wá ọ̀tọ̀, ìyẹn kọ́ yín nǹkan ni, ojú tó fi wò wá already. Nígbà tó jẹ́ pé a gbé ẹ̀rọ ààyè wọnú
church láti fi ṣe ọpẹ́. Tẹ́ran yẹn bá dọ̀tí síbẹ̀ kó tó àbí máa sọ pé tẹ́ran bá fẹ́ yàgbẹ́ kó má yàgbẹ́. Kò jáde sọ fún yín pé mo fẹ́ lọ gbọ̀nsẹ̀ o, ẹ jẹ́ kí n lọ gbọ̀nsẹ̀ kí n padà wá kẹ́ tó wá gbé mi síbi tẹ́ fẹ́ gbé mi sí o. Ẹ jẹ́ ká máa bàbá ẹ tọ́ wa sọ́nà dáadáa ká má bàa jẹ̀bi, ẹ̀yin náà dẹ̀ ní jẹ̀bi lórí wa. Lórúkọ tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́. Èyí tí mo sọ lálẹ́ yìí kò ní wù mí o. Ọ̀rọ̀ ni mo sọ o. Ọ̀rọ̀ ò ní sọ mí o. Mi ò ní tẹnugbó bí ọwọ́ o. Torí pé mo júbà mo bọ̀wọ̀ fún gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ jókòó tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ọwọ̀ lọ́wọ́ yín nílùú Ọ̀wọ̀. Àti gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé yín pátápátá. Ṣẹ̀rí mi àti àwọn fámílì mi. Ṣẹ̀rí wa lókè. Gbogbo àrà tá dá bíbá ìlálẹ́ àná nìyẹn. Ṣẹ̀rí wa. Ṣẹ̀rí gbogbo ayé. And mo dẹ̀ kọ síbẹ̀, we are rice, beans, dodo, and I am the water. I'm the water. I'm the water. Èmi lómi tá máa mú sí gbogbo ẹ̀. Ariwo ni gè ní bíbá ìlálẹ́ àná. Níwòye alẹ́ àná ó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sáfíìsì ni. Àríyá ẹ̀fẹ̀ àṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ wá rí fọ́tò kékeré tí mo fi lẹ́gbẹ̀ẹ́ yẹn. Ara tí mo dá nínú Kenge akọrin nìyẹn lọ́jọ́ Sunday. Mo jó débi pé Jésù fún mi lẹ́bùn ńlá. Ṣé rí ẹ̀yin akọrin? Ẹ kàn lọ síbẹ̀ ni, ẹ kàn lọ sọ pé ẹ kàn kọrin ni. Ẹ mọ̀ tún mọ̀ bí tẹ́ wà yẹn. Kò sí kankan náà láyé yìí tó bá rú mi lọ́kàn tí bá ti lè fi wọnú pẹpẹ yẹn. God bless you o. God bless you o. Èmi ò rí irú ẹ̀ rí o. Kò sí kankan pẹ̀lẹ́ mà. There is love in sharing. Kí tẹ̀ ẹ́ nìkan tí mo sọ. Hallelujah. Yọ sí kúrò bẹ́ẹ̀ ni mo ti gbàgbé ẹ̀. Ẹ ṣáà ká ṣe dáadáa. Choir store. Tí o bá rí àyè láti máa lọ jókòó sínú choir store tó jẹ́ pé ọmọ ìjọ mímọ́ ni ẹ́, tó ti gba àyè lọ́wọ́ olùṣọ́ wípé o fẹ́ bá Ọlọ́run pàdé nínú Kenge akọrin, ṣùgbọ́n tí àwọn akọrin ń bẹ tí wọ́n wà nínú ẹ̀mí, kì í ṣe tó máa jẹ ṣingọ́ọ̀mù, tó máa lásùùtì, tó máa gbá bọ́ọ̀lọ́ gbá bọ́bọ̀ máa tó tẹlifóònù. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún èmi Olúwatóyìn Ọmọ́tádé. O ò lè jókòó sínú choir store for 3 to 7 Sundays kíkan tó gbé táyà ẹ̀ kó má fúyẹ́. I'm a good example. I'm a wonderful testimony. Kò dẹ̀ kí ṣe gbogbo pẹpẹ ni kò kí ṣe gbogbo choir store ni mo máa ń lọ o. Ibi tẹ́mi bí bá ti rọ̀ mọ́. Mo bá wọn ṣe Ìkórè bẹ́ẹ̀ ní last year. Mi lọ sínú choir store. But a fún mi ní oore ọ̀fẹ́ láti gbé Jerry Muyama wọlé. Ẹ̀mí ẹ̀dẹ̀ sọ fún mi pé ó yá àti darapọ̀ àti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. And I poured my heart out to Jehovah Almighty in the temple. Choir stall is not a place to joke with. It's not a place where you just go and be doing nonsense and rubbish. Imagine o dẹ̀ ń kọrin lọ́wọ́. O tẹ tẹlifóònù, o dẹ̀ ń kọrin lọ́wọ́. Ẹlòmíì á ti gbàgbé stanza bí tó wà, ọ̀tọ̀ níbi tó máa gbé gbà torí pé o ń tẹ tẹlifóònù lọ́wọ́. I've seen a lot. Let us be very, very careful. If you have opportunity to go inside that choir store, either during the weekly service or during the Sunday service or even when there is no service, tó bá ti bá tó jẹ́ pé ibẹ̀ ló ti lọ bá Ọlọ́run pàdé, tó jókòó sílẹ̀ ńbẹ̀, tó ní I will never let you go unless you dá mi lóhùn. I will never let you go
unless you dá mi lóhùn ẹ gbà bẹ́ẹ̀ torí rẹ̀ mo ṣe ṣàkọ mama 60+ ẹ rí bí mo ṣe ń dán sí Jésù lọ́rùn ẹnìkan kí mi happy 60th birthday mo ní látọdún wo sẹ́yìn oh yes. God bless you, fashionable. If you know it, you know it. If you don't know it, you don't know it. I'm a master of I've been telling you, I'm not a blogger. I'm a lady evangelist. I'm an evangelist. Gbogbo program tí mo ṣe l'America wọ́n sọ pé ṣọlọ mo plenty náà ni àbóhùn náà kọ. Èmi náà ni, èmi Ọlọ́run Jehovah ń bẹ lára mi. Ọlọ́run rí mi tó fi mí síbi tó fi mí sí. And I can't argue with him. God bless you all. My fashionable, I appreciate you, sir. God bless you. Olúwa ṣeun ẹni ọlá. Àti gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀dà phone tí mi ò tàn. Àti phone kìíní àti kẹta, ẹ má bínú. My PA, God bless you. I love you, my darling. God bless you. Àríkẹ́ lọmọ náà, Mommy K, gbogbo yín pátápátá ni mo kí. Amen, 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 amen. Mo ṣì wà nílùú yìí o. Mo ṣì wà nílùú yìí o. Mo ṣì wà nílùú yìí for some days ṣá. Àtúnṣe lè pàdé. Onílé púpọ̀ ni mí. Ibi gbogbo nílé ọ̀wọ̀ fún mi. Kò síbi tí mo dé. Bẹ́ẹ̀ ni. Ìwà mi náà ni. Èmi náà kọ́. Ọlọ́run ọba tó fìwà yẹn sí mi lára ló jẹ́ kó máa rógo ẹwà Ọlọ́run lára mi. Ṣèbí ọmọ ìyá mi wà nílùú yìí. Àǹtí mi wà. Cousin wà. Kẹ́ lè mọ̀ pé kò síbi tí mi ò lè dé sí. Ká ṣá máa ṣe dáadáa. Ká máa ṣe dáadáa. Sorry, mommy. Ká máa ṣe dáadáa. It is well. God bless you all. I really appreciate you. And yeah, can you appreciate our tèmi? My beautiful, wonderful sisters and hosts. Mommy D, God bless you. Wole Tutu Ogunleye. Wala mo en tó jẹ́ bẹ́ẹ̀. Kí ló ti pè? Hollywell. Yeah. Ìyá Lájẹ gbogbo wọn pátápátá káfàtà. Àwọn aláṣọ, àwọn tẹ́ bá wá sùtánà tó gbé ẹ̀mí sára, ẹ lọ síbẹ̀. Tẹ́ bá wá àwọn sùtánà tó jẹ́ pé kì í pé wọ́n kàn dà wọ́n síbẹ̀. Àwọn sùtánà tó jẹ́ pé kẹ́ ẹ tó gbé kúrò nínú bẹ̀ lọ sọ́dọ̀ tailor. Ẹ̀yin gan fúnra aráyé ẹ ti mọ̀ wípé ìmísí Ọlọ́run wà níbi tó ti ń ta aṣọ yìí. Bẹ́ẹ̀ ni, èmi ni mo pa nírọ́ fún yín. And gbogbo ìmúra tí mo mú lọ́jọ́ Sunday pátápátá from head to toe. She blessed me with everything. And when she came yesterday, she brought me some laces. So she knows that I don't like big laces. So she brought me some laces from Sultana. Appreciate her for me in Christ Jesus. And my beautiful Rosemary Alabi, she's the base. She is the base. Wole Tutu is the rice. Mommy D is the dodo. Why I'm the water. Water no get enemy, oh water. Ṣé mọ̀ pé ó jẹ́ complete. Ṣé mọ̀ pé complete diet ni. So tẹ́ bá ti rí wa, ẹ ṣá tẹjú mọ́ wa. Tẹ́ bá ti rí wa báyìí, tẹ́ bá ti rí photo wa báyìí, ẹ ṣá máa ṣàmì. Jésù ti gbàdúrà yín. Jésù Olúwa wa. Àmín. God bless you. I really appreciate each and every one of you. Àti máa pàdé ní kò pẹ́. Mo mọ̀ pé ẹ ti miss mi. Èmi náà miss yín. Mo miss yín toro. Mo miss yín like my period. Ni mo ṣe ní kí n jáde kí wá kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin tèmi. I really appreciate each and every one of you. God bless you. Bọ́lá ti tó Ààrẹ Kudirat Níníọlá Jọlápamọ́. I appreciate you. Daddy mi, Baba Femi, it's been a long time, sir. God bless you, sir. Jimmy Yusuf, mo dúpẹ́ ọlá, mo dúpẹ́ Olúwa Adeleke. God bless you, and as many that
The name is hidden down. I appreciate each and every one of you. Thank you. Shalom. Hallelujah. Ẹ gbọ́dọ̀ sanwó economy o, mo fẹ́ lọ ṣe economy o. Ẹ jọ̀ọ́ o. Mo fẹ́ lọ ṣe economy. Ẹ dáwó igbá rẹ̀ ire ọkàn tó more lọ. Èní ò dẹ̀ ṣe Sunday o. Anyway, ní Wednesday, a lè sọ ṣé wọ́n gbowó ọpẹ́ ìgbà náà. Anyway, ẹ ṣàdáwó gbàṣà. Ẹ dáwó ọrẹ, ẹ sanwó ọrẹ fún. Ẹ sọ I love you all. Ciao. Hallelujah.